ẹ̀yin ọmọ tá a bí lọ́jọ́ Alhamisi dà ẹ súnmọ́ bí o ọmọ tá a bí lọ́jọ́ Thursday ọmọ tá a bí lọ́jọ́ bọ ọjọ́ tọ́lọ́run ṣẹ̀dá àwọn ẹranko tí wọ́n ń pè ní dábà ọjọ́ tá a bí ọjọ́ tó lápẹrẹ ní ṣé bí ọjọ́ Thursday ni wọ́n wá sáyé wàá lẹ́mìí ìtara tó gọ́ńdíọ́ ọ̀pọ̀ ìgbà ló máa rìnrìn àjò lọ́ọ̀nà tó jì síbi agbé bí ẹ gbìyànjú láti tẹ̀síwájú nínú ẹ̀mí ẹ̀sìn gbìyànjú láti jẹ́ onínúure àti olùrànlọ́wọ́ sáwọn ẹ̀dá láyé máa ṣàánú ẹ̀dá kó ní wọ́n lè ṣàánú rẹ àti bí àánú wàá dolówó dọlọ́rọ̀ dolókìkí láyé wàá tún wá di gbajúmọ̀ tó ń gbàyà ṣùgbọ́n o a kì í dìṣe ẹkú kíkú pa ni a kì í dìṣe àrùn kárùn ó ṣeni lọ́jọ́ láyé ìgbọràn sàn ju ẹbọ rírú lọ ṣọ́ra fún ìwà ìnítẹ́lọ́rùn ìbínú òjijì àti àìfi ara ẹni lọ́kàn balẹ̀ ìdìnnà siratal mustaqim iná àdúrà fọmọ tá a bí lọ́jọ́ bọ ọjọ́ tọ́ọ̀sẹ̀ ńlá bí ọ bẹ̀rẹ̀ máa fọwọ́ tó lágbára ṣètọrẹ àánú títí dọjọ́ táwẹ̀rì á pé méje bọ́jọ́ bá pé kí o ṣe oúnjẹ bí ọba lágbára ó lè pẹran pọ́pọ̀lọpọ̀ èèyàn bọ́ ọ jẹ kó o tún fún wọn lómi mu láti fi ṣe sàrà ẹ sì máa wò ó ọjọ́ tọ́ọ̀sẹ̀ nípàdé gbogbogbò fún gbogbo àwọn wòlíì àgbáyé àwọn ẹni Ọlọ́run ní jẹ́ báwọn àtẹni tó ti kú àtẹni tó wà láàyè gbogbo wọn ni wọ́n á pé ládìrá ọjọ́ tó dára ni ọjọ́ táwọn òkú mùsùlùmí ń sọ̀kalẹ̀ wá sáyé ọjọ́ tó dára fún sàrà àpẹẹrẹ àwọn wòlíì tó ti kú wọ́n fọ́ orí wọn mọ́ kóńdóró irun á wà lórí àwọn tí ò tí ì kú tí wọ́n sì wà láàyè ọjọ́ gbígbàdúrà ńlá lọ́jọ́bọ̀ jẹ́ ọjọ́ tó dára láti dáwọ́lé àdúrà ni ìsìnjábọ̀ ọjọ́ Àlàmísì pegede ó fi gbọ̀ọ̀rọ̀ jẹ kàápọ̀ alẹ́ tí bí ìṣálẹ́ kíyèsí òògùn kò rújú ó lè ti bí ọjọ́ tá a bí ẹ kíyèsí ìjẹ́ èèyàn rẹ